So who the great winner wa? So no, the best of great winner in my family. Tó bá kú tí àbúrò bá ti lò. Tí ẹbí yín láti òkè délé tí ọba ti kú tán come bastard. Oní ẹbí báwo kí ló fẹ́ ṣe báyìí? Ó lè sọ pé mọ̀ sórí nǹkan tó bá níyàn lára kó jẹ́yàn kó jẹ́ nípe inú ayéyàn tó bá ti níyàn lára téèyàn bá mú kúrò kò sí nǹkan tó fi ń ṣèyàn. Lórí tó bá jẹ́ pé àti ṣèyí ló ń jẹ lára tó mọ̀ bí ó sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó yẹ ni ó ti jẹ̀fọ́. Àpẹẹrẹ pé ó ti jẹ̀fọ́ ti fara hàn sí ọ. Èmi mọ̀ bí tí mo lè mú ọ lọ. Tàbí kò tiẹ̀ mọ́ tẹ̀lé mi rárá wọ́n kàn sẹ́ẹ̀dì 30,000. Ara àgbálẹ̀ ni wọ́n parí sẹ́sì báyìí wọ́n sì sọ̀kò mọ́ndì. Àjà tó máa gbàgbá rẹ̀ ló ká máa rí. Ọ̀rọ̀ tí ọ̀tọ̀ rẹ̀ lọ́dọ̀ wà lẹ́nu láàrẹ̀ méjèèjì ó lè jẹ́ pé ó lè wọ oṣù ṣùṣù máa gbé òbí báwo ṣe tẹ mákìlìsì orí búrọ́ọ̀sì o ló kó 44 látẹ̀yìn ọrùn ni. Pọ́pọ́ náà ó ti ń ọjà. Máa ṣe 30,000 sí nǹkan tó bá ń kẹfì ṣe ṣe ti gbọ́. Tí bá ti délé ká pè mí ká lẹ́nu lé. Báwọn kò lè lásídẹ̀ǹtì ló ṣe lẹ̀. Irọ́ lẹ pa. Kára náà ni wọ́n ti yanjú màálù. Kára èèyàn bá yọ fíjì náà ni wọ́n gbé lọ. Bàbá ẹ wò ọkọ mi ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ. Kí ló dé náà? Nígbà mo ní pé kọ́ra kó pè fún mi o bó ṣe yánnufì lélẹ̀ máa gbé ìwọ náà níwọ̀ yìí náà orí mi lọ́ba mu. Ṣé lójú ọkọ mi? Ẹ ṣe ṣe lójú ọkọ mi ò kí